sọ ẹ kú dédé àsìkò yìí gbogbo ibikíbi tí ẹ ti ń darapọ̀ mọ́ mi ní àsìkò yìí ní gbogbo ibikíbi tí ẹ ti ń wò mí ẹ máa bá mi share kí ẹ máa like bàbá àròkọ yín rè o Afeez Oyinmomo èmi náà lágbérí ọ̀gá ọmọ ayòrò ọmọ aṣèwọ́kọ ọmọ aṣèwọ́tán kó mójúlé kókókó ọmọ pèsè dèmí ń wọ́n yà láàrò ọmọ ọ̀tún làwọn ó rè ijó oògùn ọmọ kárárúgbó parúgbó ẹ̀ mọ́ bàbá tèmi ó ṣòro bó bá dọ̀la ọmọ ewé gbogbo kìkì oògùn ọmọ ewé kan oògùn kan ewé méjì oògùn méjì ewé mẹ́ta oògùn mẹ́ta ewé mẹ́rin pé ẹ pẹ̀lẹ́ gbogbo ibikíbi tẹ́ wà tí ẹ ti ń wò mí Afeez Oyinmomo ní orúkọ mi ètò yìí náà ní àròkò náà ní ètò yín kí làwọn bára wa sọ lórí ètò náà ní táwọn ọjọ́ gbéyẹ̀wò náà ní ìtumọ̀ àròkò bá a ṣe ṣe láyé àtijọ́ bá a ṣe pàrokò síyàn láyé àtijọ́ torí wípé ọ̀pọ̀lọpọ̀ ló máa ń wò pé àrokò jẹ́ nǹkan tá a fi bára ẹni ja ogun tí wọ́n bá ní àwọn ti pàrokò sí mi a máa ń rò pé ogun ni ṣùgbọ́n àrokò pé oríṣiríṣi àrokò ẹ̀bẹ̀ wà àrokò ìjà wà àrokò ogun àrokò jẹ́ nkọ́nú ọgbọ́n rẹ àrokò òun náà wà bẹ́ẹ̀ oríṣiríṣi ni àrokò tá a máa ń pa oríṣiríṣi sí ni àwọn tá a máa ń pa àrokò sí ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ gbà bí bá ti gbọ́ pé ó ti pa àrokò sí nítorí àwọn eré Yorùbá tá a máa ń wò a máa ń rò pé wọ́n fẹ́ jagun ni àrokò jẹ́ àmì tá a máa ń rí tí ìṣepá àfẹnusọ̀rọ̀ tá a fi máa ń bára ẹni sọ̀rọ̀ fún àpẹẹrẹ bẹ́ẹ̀ bá ráwọn tó wọ aṣọ funfun látòkèdélẹ̀ ẹ ti mọ̀ pé ìyún kí wọ́n jẹ́ sẹ̀lẹ̀ àbí ọlọ́ṣun àbí ọlọ́ya ẹ ti mọ̀ pé ìkànnù méjèèjì ni àwọn ìyún ò mọ̀ jẹ́ bẹ́ẹ̀ bá rí ẹni tó wọ rẹ́ẹ̀dì ìyún aṣọ pupa tó wọ̀ ọ́ látòkèdélẹ̀ ẹ ti mọ̀ pé ìyún ìníṣàngó ni àwọn àmì tá a máa rí ẹ rí i pé láìṣe pé wọ́n sọ fún yín ẹ̀yin náà ti mọ̀ wípé nǹkan báyìí lẹ́ni yìí ń ṣe àrokò nítorí wípé ẹ rí àmì ńlára rẹ̀ ńlẹ́ fi dààmú. wọ́n fún yín ní àpẹẹrẹ àrokò bóyá ká sọ pé ẹ fẹ́ pàrokò bóyá láàrin ìlú sílùú ẹ fẹ́ bára yín jà ìlú kan wá pàrokò ẹ wá mú ẹ̀tùbọ̀n ẹ wá gbé sínú gbá ẹ̀bù sínú gbá àbẹ́ ẹ̀bù sínú ewé àbẹ́ ẹ̀bù sínú aṣọ ẹ wá ní wípé kí wọ́n lọ gbé fún ìlú tí ẹ fẹ́ bá jà ní kété tí wọ́n bá ti gba àrokò náà lọ́wọ́ yín wọ́n ti mọ̀ wípé dájúdájú ẹ ti ránṣẹ́ pogun nù bí ìwọ̀n ṣe jẹ́ nù àbí ká sọ wípé ọlọ́dẹ ó lọ sí oko ẹ mọ̀ pé láyé àtijọ́ wọn a máa dẹ̀gbẹ́ lọ ní ọjọ́ méjì ọjọ́ mẹ́ta ó wá fi aláboyún lẹ̀ sílé ìyàwó rẹ̀ wá bímọ wọ́n wá mú ọ̀já wọ́n wá ní pé ẹ lọ bá a fún lóko ọdẹ wọ́n wá lọ màtán rí wọ́n wá fún wa bàbá o ẹ gbà ìyún ò túmọ̀ sí pé dájúdájú ìyàwó rẹ ti bímọ láì ṣe pé ẹ sọ fún ẹ pàrokò sínú ìyàwó rẹ ti bímọ o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan tí àrokò tó wà fún òun lè yí ẹ rí wípé nígbà àtijọ́ bàbá fẹ́ sọmọ lóko a máa ń fi àwọn nǹkan ṣẹ̀ǹbáyé sọmọ lóko ni bí oyin atare orógbó àádùn gbogbo àwọn nǹkan wọ̀nyí èròjà yìí òun ló túmọ̀ sí àrokò torí pé ní kété tẹ́ ẹ bá ti rí ẹ̀yin náà ti mọ nǹkan tí ìkọ̀ọ̀kan rẹ àwọn èròjà yìí tó dúró fún àrokò pọ̀ oríṣiríṣi eléyìí lámọ̀ yànnàná fúnra wa lọ síwájú sí i ní ìkànnì tí àwàyé Afeez Oyinmomo ní orúkọ mi agbérí ọmọ ayòrò ọmọ aṣèwọ̀kọ mójúlé kókókó òun náà ní mí Òṣogbo nílé bàbá mi ọ̀dágilẹ́gàn sógun ọmọ ẹkùn náà dà ọmọ ẹkùn náà ẹ ṣé o ire lójú owó rí ire ní ojú wa ọmọ rí lọ́jọ́ gbogbo ó dàbọ̀.